Only Jesus TV. Hello Wasila, ṣé wọ́n nu? Bẹ́ẹ̀ ni sà. Èmi ni. Ìwọ ni? Bẹ́ẹ̀ ni èmi ni. Wọ́n máa ti gbé kiri pé Wasila ti kú. Àwọn kan sọ tí wọ́n ní. Wọ́n máa ṣe ra wọn. Ìwọ ni mọ́mí fi fa lórí lánàá. Bẹ́ẹ̀ ni Wasila tọmọ Ṣẹ̀kí. A jẹ́ pé ètùtù ti gbà náà nù. Àbí bò wá ní. Ọtí á ṣe bó ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọ́n lọ ya olóòlù ọ̀fìn sórí ìfọ́nrán. Dádì mi ọlọ́run má jẹ́ kára kó bá ní ilé yóò lòlù. Àmọ́ ẹ wò ẹ fẹ́ bá dúpẹ́. Já ṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan já ṣàlàyé moment of clearance la wà yìí láti clear gbọ́n tó wà nílẹ̀. torí gbogbo àwọn ayé ló ń gbọ́ ẹ báyìí. gbogbo ayé ló ń gbọ́ ẹ. bẹ́ẹ̀ ni Wasila gbogbo ayé ló fẹ́ gbọ́ ẹ ìdí ẹ̀ ní tí mo ṣe mú fọ́nrán yìí wá fún gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV àtàwọn tó tún máa padà máa wo fọ́nrán yìí é pé ibi tọ́rọ̀ dé dúró òkódóró ọ̀rọ̀ a fẹ́ gbọ́ lẹ́nu Wasila báyìí bọ́rọ̀ ṣe jẹ́ gan torí Wasila sọ wípé òun ò ya olóòlù kò dẹ̀ sí nǹkan tó ṣe òun o wípé ṣùgbọ́n wọ́n kàn ṣáà mú òun pé kóun wá ṣe àwọn ètùtù tó òun ṣe ní ẹ wá gbọ́ ẹkúlẹ̀kúlẹ̀ lẹ́nu gan fún rẹ̀ bákan náà Ìyálájé náà ẹ̀wọ̀n ṣàyẹ̀dá sí ọ̀rọ̀ yìí gbọ́ pátápátá la mọ̀ Ìyálájé so ẹ jẹ́ ká fìdílé nǹkan tàbí káwa nǹkan fìdílé ẹ bá mi ṣe ẹ jẹ́ kó lọ viral yóò dára fún àìtó ayé wọ̀ ní dojú ó yá. Èmi ò ya olóòlù o. Bó ló ṣe ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé. Ọjọ́ wo ni ná? Ọjọ́ Thursday ni olóòlù kọjá ní àràǹdì àtolúsọ̀rẹ̀ méjì. Ọjọ́ ìdẹ̀ ní ilé gan ni mo wà ní nǹkan mọ́ nǹkan yẹn tó ní kẹ́mi ìgbé kí n máa lọ sí ṣọ́ọ̀bù. Bí mo ṣe dé ṣọ́ọ̀bù kí n ṣílẹ̀kùn gan mo kàn lọ dúró sọ́dọ̀ woman kan ní inú ilé wa ní òkè torí bẹ́ẹ̀ náà láti kó kúrò. Bọ̀ mo ṣe wá rí àwọn èèyàn ní ọ̀kan wọ́n gbé mọ́tò Àmọ̀tẹ́kùn wọ́n gbé síbẹ̀. Olólùgbò kọjá níbi tá à ń sọ yìí olólùgbò kọjá látólú bọ̀ fídíò yẹn ni mo wá ṣe fídíò àwọn Àmọ̀tẹ́kùn yẹn ni mo wá ṣe tí mo wá post even mo ṣe post ẹ̀ gan làwọn èèyàn nínú TikTok ti sọ pé kí n delete ẹ̀ pé kí n sá delete ẹ̀ mo dẹ̀ delete ẹ̀ náà lọ́wọ́ kan bọ̀ nǹkan tí mo kàn rí ni pé ìrọ̀lẹ́jọ́ yẹn wọ́n kàn wá bá mi ní ṣọ́ọ̀bù ìrọ̀lẹ́jọ́ kejì ọjọ́ náà níjọ́ Friday náà wá bá mi ní ṣọ́ọ̀bù gbogbo àwọn tó dẹ̀ wá mẹ́gbà tí mo yà àwọn náà wà ń bẹ̀ bọ̀ mi ìwà mọ̀ nǹkan tó fi wá sọ pé ìṣẹ́jú àwọn ni mo fi ṣe nǹkan kan bọ̀ mi ìrù mọ́ ẹni bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo kàn ní pé Ọlọ́run bá mi dá ẹni bẹ́ẹ̀ ní ẹjọ́ tó yẹ. Tọ́lọ́run sọ pé ó fi trend ó trend ni ṣé mi mọ̀ ọ́ tẹ́lẹ̀ ṣé gbogbo àwọn tí ó mọ̀ ọ́ tẹ́lẹ̀ ti mọ̀ ọ́ báyìí. Bẹ́ẹ̀ ni sà. Ó níbi tọ́lọ́run mú ẹ lọ. Àmì sà. Tí létùtù wá dé ńgbà táwọn ọlọ́pàá gbé ẹ tán kí n lójú rí ní police station. Ní tilẹ̀ tọ́lọ́run àwọn ọlọ́pàá wọn ṣe bákan wọn ṣe rádaràda sí mi wọn dẹ̀ ní mí lára. Látàrí wọ́n ní kí n fọkàn balẹ̀ ní bí torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn náà rí i pé pẹ̀lú bí mo ṣe ń bẹ̀bẹ̀ tí mo ṣe ń sọ pé nǹkan yìí mi ì ṣe wọn ní mí lára wọn dẹ̀ ṣe nǹkan tí ò dáa pẹ̀lú mi. Dípò mi sọ fún àlẹ́yìn pé mo kàn wà nínú sẹ́ẹ̀lì tán sí mi mọ́ pé bóyá wọ́n ní mí lára pé bóyá wọ́n dẹ̀ sọ gan tí ò dáa sí mi. Ọ̀dà nígbà tí gbogbo yẹn wá ṣe kí wọ́n ló tún di pé àwọn tó wá ń lọ ṣètùtù fárí nígbà tó rò lónù. Sá. Ètò ìṣẹ́ dáhùn pé àwọn tó ń lọ ṣètùtù à ń fárí ni nígbà tó ṣe pé rò lónù. Ìgbà tí èmi ò mọ nǹkan kan nínú sẹ́ẹ̀lì mi wà bọ̀ nǹkan tí mo mọ̀ wọ́n ní wọ́n wá gba béèlì mi wọ́n dẹ̀ mú mi bọ́ síta nǹkan tí mo kàn gbọ́ ni pé wọ́n ti yanjú ẹ̀ pé àjọ ń lọ sí òde ajé ní ilé olóòlù wọ́n náà máa ṣe ètò orò fún mi orò rẹ̀ wọ́n dẹ̀ ní kán lọ ra ẹran tó bá mi ra aṣọ pupa wọ́n dẹ̀ ní pé wọ́n làwọn náà máa bá mi fárí torí ẹ mọ̀ ẹni aráyé lẹ bọ nǹkan tí ò ṣẹlẹ̀ jẹ́ wọ́n sọ pé ó ṣẹlẹ̀ ó jẹ́ káwọn ọmọ ní nǹkan tó tún máa dì sí àwọn ẹni lẹ́nu ní ọwọ́ èmi ò kú o mo wà láyé. Sọ Olúwa ṣeun. Bẹ́ẹ̀ náà mi ìṣubú ní ìwọ lóòlù náà bí ìyá mi dẹ́gbẹ́ kó wo lóòlù ní ìtò bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo kàn ṣe ni pé mo ṣe fídíò àwọn èrò tó dúró. Wọ́n wá ní àwọn èèyàn kan wá bí mi lè pè tí mo lè ṣe fídíò èrò tó dúró yẹn ṣé mo mọ̀ bóyá olóòlù ń bẹ láàrin wọn mo ní olóòlù ò sí bẹ́ẹ̀ tó olóòlù gba ọ̀dọ̀ wa kọjá. Ojú bẹ́ẹ̀ lọ sọ. Tọ́ Ọlọ́run ti ṣeun láàbì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. Àmì sà. Láàbì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. Àmì. Ntọ́lọ́run níwà fi trend ló fi trend nìyẹn ó rí ìrìn àjò ayé ẹ ti bẹ̀rẹ̀ lọ́tún báyìí. Àmì. Ọ̀nà ó là ntọ́lọ́run fẹ́ lò fún àti ìmọ̀ ìtumọ̀ ta ló yé nù o. Kò yé wa ìdí tó fi ṣẹlẹ̀ ó ṣàṣẹlẹ̀ náà ni bágé rò náà ó rò pé ó fẹ́ ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó nídìí tó fi ṣẹlẹ̀ àti ìmọ̀ ni màá sì máa kàn sí ẹ. Wàá sóríire dè á. Má sunkún ọ̀nà ẹ ti là ìṣínà ní fún ẹ ìṣínà ní fún ẹ. Ok dè á. Ok. Àmì sà ẹ ṣe sà. Yeah.
ẹ jẹ́ à lọ sí bọ́jà là ń lọ. mo kí gbogbo ojú tó wò mí ní ọkùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà ní onílé àti ní àlejò èmi ìyá alájẹ yín náà rí mọ̀ngánà bá bọ̀ ọ̀rọ̀ èmi àmọ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi ṣé ẹ̀rẹ́ ni ọ̀rọ̀ mi bá taba lónìí ẹ bá ń sọ fún nítọ̀hún kó má fi ṣe bínú o ṣùgbọ́n kó lọ rè túnbẹ̀ ṣe ni lọ́jọ́ tòní ẹ jẹ́ ká sọ díẹ̀ nínú ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ eégún ìlú Ìbàdàn eégún Olóòlù tí wọ́n ní arábìnrin kan tó ń jẹ́ Wasilat ọmọ Ṣẹ̀kí ní ọ̀rẹ́ méjì tí wọ́n sọ wípé ó díbọ́n bí ọkùnrin òun tó lọ rè wo Olóòlù nínú Ìbàdàn ohun tá a gbọ́ ni wípé wọ́n ní ẹ̀jẹ̀ bá ń yà lára ẹ̀ gbogbo wa la fojú wa rí bí wọ́n ṣe lọ sí agboolé Olóòlù tí wọ́n lọ ṣe ìràpadà fún tí ìyá ẹ̀ fa orí ẹ̀ báyìí gbogbo aláre Wùmí gbogbo tó bá ti pèlè èèwọ̀ ẹ jẹ́ ká sá fún ohun tó bá ti sọ wípé èèwọ̀ ni ẹ mọ̀ jẹ́ ká mọ̀ ṣàyà gbangba pé a fẹ́ dẹ̀já Wàsílà àti ilé ìṣàyà gbangba ni kì í ṣe Wàsílà àti kódẹ́ẹ̀dì lélẹ̀ kódẹ́ẹ̀dì kò fi kódẹ́ẹ̀dì kún tiẹ̀ tó bá jẹ́ wípé bóyá àwọn wáàsí kan àbí àwọn ọ̀rọ̀ kan ló ń gbọ́ tó wá ń fẹ́ máa tìyẹ́ pé kó lọ sì ṣe ẹ̀ sì jẹ́ ká yára wa ń bírèèni ṣáájú ọjọ́ òní àti rí pàápàá kan ti jáde tó sọ pé ó yẹ ṣé wọn kàn ṣe máa gbó lòlù wọn lólùlù fẹ́ jáde wọn lóbìnrin ò gbọ́dọ̀ rí látijọ́ táláyé ti dáyé Olóòlù á lọ gbàṣẹ gẹ́gẹ́ bí n tá a máa ń gbọ́ wọn lágbàṣẹ lọ́dọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó bá gbàṣẹ tán á jáde síta kódà láyé ìgbà tèmi táwa ti ẹ̀ kéré mi ò mọ̀ bóyá wọ́n sì ń ṣe ní gbogbo àdúgbò tí Olóòlù bá ti fẹ́ rìn lọ́jọ́ tí ò bá rìn wọ́n máa pariwo lórí rédíò báyìí ni BBSOS bá ti ń sọ làwọn rédíò yóò mọ̀ sọ rédíò lé akéde gbogbo wọn tẹlifíṣàn lé akéde gbogbo wọn máa pariwo lálálá àdúgbò báyìí Olóòlù máa gbàbẹ̀ kọjá bólóòlù bá sì fẹ́ gba àdúgbò yìí kọjá kì í kàn ṣe pé Olóòlù máa yọ báyìí ẹ ti máa gbọ́ ariwo tá àwọn mọ̀njàlá wọn ò ti máa sà tẹ́ ti máa gbọ́ ariwo ni wọ́n ń pè kan lára àwọn bóyá nọ́mbà 2 ẹni tó ń pè ní awọ ẹ ti máa gbọ́ ohùn gbogbo àwọn èèyàn awọ ní o àti gbogbo àwọn tó ń tẹ̀lé lẹ́yìn pé Olóòlù ti ń bọ̀ yìí lásán ìbẹ̀rù àti ìjáyà yẹn kò lè sọ pé ò fẹ́ yọjú àwọn òbí tó bí àwa gan wọ́n ti fìbẹ̀rù sí wa lọ́kàn àtònílé àtàlejò ní pé wọn kì í wo Olóòlù o ẹ má kó bá mi o ìwọ tó yá ẹ gan ti sá wọnú ilé tó lọ kó sínú ilé tó lọ tún ó wà nílé gan tún daṣọ borí òun ò fẹ́ Olóòlù ṣé wọ ọmọ ni wàá sọ pé wàá fẹ́ ṣàyà gbàngbà ó fẹ́ lọ rí wo Olóòlù kò sí ìbẹ̀rù mọ́ láyé ìgbà kan bó ti ẹgbẹ́ èèyàn kan díbọ́ bí ọwọ́ ló ṣe bí ọkùnrin ó lọ wo Olóòlù ó ti máa pariwo pé ọ̀gbọ̀nrún gẹ́gẹ́ bí ohun tá a máa ń gbọ́ yóò ti máa pariwo pé ọ̀gbọ̀nrún yóò mọ̀ pé nìkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra wa bí onígbà bá ṣe pé bẹ́ẹ̀ ni ká ṣe máa bá wọn pè é bí mùsùlùmí bá ń ṣe títí wọn ẹ fi àpọ́nlé fún wọn bí oníṣẹ̀ṣe bá ń ṣe tiẹ̀ jẹ́ ká fi àyè tiwọn fún wọn bí kìrìsìtẹ́nì bá ń ṣe tiwọn ẹ jẹ́ ká fi àyè tiwọn fún wọn ẹ má jẹ́ ká máa kọlu ara wa ẹ má jẹ́ ká lọ máa sọ pé àwọn wá fi ìdí kókò ẹ má jẹ́ ká máa wá irọ́ kiri ká máa wá tó ń dúnú rédíò 2 náírà kí là ń bá ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló dàbí Wàsílà yìí tó jẹ́ wípé wọ́n máa ń fẹ́ dẹ̀jà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n ti dẹ̀já tó pé wọn ò lè sọ fẹ́dà àlàyé kan pé nígbà kan èmi gan dẹ̀já tó sì jẹ́ pé ìṣòro kan ń bẹnu ayé ẹ̀ tàbí omi tó ń rán nítorí wọn ò sọ síta wọ́n sì ń fọwọ́ bò mọ́lẹ̀ ẹlòmíì á lọ síbì kan wọ́n ní kó má ṣí á lọ ṣí wọ́n ní kó má wò wọ́n á lọ wò wọ́n ní kó má jáde á lọ jáde oríṣiríṣi ẹlòmíì àjòjì ni nílùú tó lọ wọ́n lọ́kùnrin ń wò ṣùgbọ́n àjòjì ò gbọ́dọ̀ wò ṣùgbọ́n ọ̀rọ̀ ni àjòjì gan toró ti pẹ́ nínú ìlú òun náà fẹ́ ṣe bí ọmọ onílùú òun náà lọ àìmọye ẹlòmíì tó ti kó rẹ̀ sínú ìdààmú ṣé wá rí àwọn alákatakítí ẹ̀sìn ẹ dákun nítorí ìtọ́lọ́wọ́ ẹ jẹ́ ẹ̀yin náà ẹ lọ tọwọ́ ọmọ yín bọṣọ ṣódìgbà tí ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń rù kiri tá a rù lérí tá a fi ń takora wa yìí tá a bá dé in tó ṣẹlẹ̀ ní Burkina Faso ṣèbẹ́ ẹgbọ́n tá ààrẹ wọn sọ ó lóun ò fẹ́ gbọ́n tó ń jọmọ́ ẹ̀sìn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti ṣẹ̀ṣẹ̀ wọn gbọ́dọ̀ bára wọn jà pé òun ti fẹ́ gbọ́n tó ń jọ bẹ́ẹ̀ humanitarian first
kódà àwọn alákatakítí ìmáàmù gan ó ti kó wọn lọ sí rehabilitation center náà kó wọn sí tí wọ́n ń dá ọpọlọ wọn padà sí factory setting nítorí wọ́n ti rí wàhálà ewu ìjà ìdààmú tó wà nínú wípé ká máa gbé ẹ̀sìn rù ká wá sọ extremist ká wá sọ ọ́ di alákatakítí. nítorí jòó ní mo rí àáfàá kan tó ń sọ wípé ṣó yẹ kó lòlù sì máa jáde kán lóbìnrin orí ṣó yẹ kán káńsù ẹ̀ ni kò yẹ kó lòlù ó máa jáde mọ́ kán ní kóbìnrin ò gbọ́dọ̀ rí ní ayé tó lajú yìí nílùú tó lajú ẹ tó bá ń lọ bíṣẹ́ kọ́ ẹ tó bá ń lọ kíní kankan ìwọ kọ́ ló máa sọ fún wa o. gbogbo àwọn tó jẹ́ onílé àtàlejò táwọn wà nílùú Ìbàdàn nígbà tó bá ti ń ṣọdún wọn àti mọ̀ bá ṣe ń ṣe wọ́n lóbìnrin ò gbọ́dọ̀ rí obìnrin ò gbọ́dọ̀ dẹ́jà ṣe bí torí kéèyàn mọ̀ bá kàn dààmú ni arábìnrin tó dẹ́jà yìí bẹ́ẹ̀ rí tójú ẹ̀ rí kó má di páwọn obìnrin ó mọ rí dààmú wọ́n ní ẹ mọ̀ rí èyí tó bá sọ pé èèwọ̀ ni kílé tá sọ pé èèwọ̀ ni. eégún oríṣiríṣi ló wà nílùú Ìbàdàn àwọn eégún kan tiẹ̀ wà táwọn obìnrin àwọn kan ló máa ṣáájú tí wọ́n mọ kọrin tí wọ́n mọ jó tí wọ́n mọ tí àwọn yóò mọ pe dán lóríṣiríṣi eégún Ayélabọ́lá ńkọ́ ó wà nílùú Ìbàdàn tó jẹ́ pé gbogbo àwọn tó bá jáde báyìí tí wọ́n mọ ọjọ́ ẹ̀ máa ráwọn obìnrin tí wọ́n mọ ọjọ́ tí wọ́n mọ ọkùnrin eégún àjàngílà wọ́n máa entertain àwọn èèyàn ni. eégún pọ̀ táwọn èèyàn lè wò ní Ìbàdàn alégún ọba alégún ọdẹ eégún ilé jálárùrú ńkọ́ eégún alápánṣápá ńkọ́ eégún tòǹbòlò ńkọ́ gbogbo àwọn eégún yìí oníkálùkù ló nígbà tó ń jáde. eégún ìpọ̀ríkú ńkọ́ ó lóun òṣogùn kà mọ́ ó sọ lé àná dáhóró tí wọ́n mọ sá mẹ́sàn-án mẹ́wàá. eégún olóòlù yàtọ̀ tẹ́ bá gbọ́ pé ó yàtọ̀ ìbẹ̀rù tó bá ń bọ̀ ẹ ti máa rí mọ̀jàlá irú àti máa pariwo pé lóòlù ń bọ̀ o kò yẹ kárẹ́ni tí ò ní wọlé béèyàn wà nú ọkọ̀ láyé ìgbà yẹn gan tó jálejò gan yóò àwọn dẹ́fọ̀ ti máa pariwo pé lóòlù máa kọjá lẹ́gbọ́n ta fẹ́ gbà ìwọ tó bá jẹ́ travellers kan wà á bójú nítorí pé ò fẹ́ kúkú yà láyé ìgbà wò fìrì kú fìrì kò wò háì kò kú háì ni wàá ní guts wàá máa débọ́ bí ọkùnrin wàá lò lọ́wọ́ lóòlù bí nǹkan ò tiẹ̀ fi ọ́ tí ò bá tiẹ̀ fi ẹ́ sí ọ́ tẹ́lẹ̀ o mọ̀ pé fúnra ara rẹ ló ti pè ìṣòro sínú ayé ara ẹni ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n gbọ̀hún àtìyẹ́ tọwọ́ tẹsẹ̀ tí wọ́n ṣe ìràpadà fún wọn tí wọ́n ṣe ètùtù fún wọn ibo lẹ́yìn àáfàá wa bóyá ó yẹ kán lọ bèrè lọ́wọ́ àáfàá rẹ̀ mọ́ṣáláṣí àbí ká lọ bèrè lọ́wọ́ àwọn tó ń gbọ́rọ̀ wọn tán ní ó yá lọ ṣe báyìí tó wọ́n náà wá fìwé pé bóyá ó ti mú wọn tún kan àbí nǹkan kan bó ti gbójúlé nǹkan kankan ó wá lọ òun ṣe apá bíi tán ó wá lọ ń wo lóòlù ó kù díẹ̀ káàtó ẹ dákun nítorí tọ́lọ́ arábìnrin adúpẹ́ pé kò kú torí mo gbọ́ káwọn kan sọ rest in peace kò kú ó wà láyé ó wà láàyè bó ṣe pé nínú interview kan tó ṣe ó ní ẹ̀wọ̀n òwò lóòlù kíní kan lóòlù kọ́ ló ń wò àwọn àmọ̀tẹ́kùn àbí kíní kan àbáwọn ọrọ̀ ẹkùn ló ń rìkọ́ọ̀dù ṣùgbọ́n àwọn tó wà lórí TikTok wọ́n ní kò ń delete ẹ̀ tó ò bá rìkọ́ọ̀dù àwọn ará tó rí lórí TikTok wọ́n ní sọ pé wọ́n ní kò delete ẹ̀ tó bá jẹ́ pé ó kàn ya àwọn èèyàn ní bí àwọn àmọ̀tẹ́kùn àbó kan ya àìmọye àwọn tó ń yọ ọlọ́pàá ya kíní kan ṣó lè wọ́n ti ń ya àmọ̀tẹ́kùn ni àwọn èèyàn ní tètè advice ẹ pé kò delete ẹ̀ bí wọ́n náà dẹ́ sáré delete ẹ̀ ó ti fi rọ́ọ̀kùn ó ti jẹ́wọ́ ńgbà tó débẹ̀ tó ẹ̀rù ló bá ẹ̀ náà ká sọ wípé tọ̀ ó bẹ̀rù náà ni ló fi lè láwọn ẹ jẹ́ ká ṣọ́ra wa àtòlélé àtàlejò ẹ wo ìlú Ìbàdàn tẹ́ ẹ rí àlejò làwa nílùú Ìbàdàn 1978 ni mo ti ń gbé ìlú Ìbàdàn n ò jẹ́ báwọn dẹ́jà níjọ́ àti kó débẹ̀ báyìí oníkálukú ń ṣe tiẹ̀ ni. nígbà kan wà tí ìgbóná máa ń wà jẹ́ ó máa jáde báyìí tá a bá ń tọ́mọ lọ́wọ́ báyìí tó bá pọ̀ báyìí agboolé àbọ̀kè á lọ rèé rẹ̀ ẹ̀rọ àbọ̀kè ni ẹ̀rọ tó pé tó ṣe fi sọ́mọ lẹ́nu báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àrọ́ ọmọ sì yá lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìgbóná gbogbo lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀rọ àbọ̀kè ń ṣiṣẹ́ nígbà táwa tá à ń tọ́mọ
mo sì mọ̀ pé wọ́n sì wà ń bẹ̀. a nígbàgbọ́ nú ẹ̀ ní o kìrìsìtẹ́nì ni mi ò bá tèèyàn jẹ́ ṣèbí kọ́ ọmọ mi lè yè ni nígbà tí mo lajú mi kalẹ̀ gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí abiyamọ tí mo rí gbogbo ìgbóná mo rí gbogbo tó jáde lára ọmọ ṣé màá máa gbé káàkiri màá máa di mọ́lé tó yẹ pé mo lè ra nǹkan tí ò ní ju 20 naira lọ láyé ìgbà náà 10 naira 20 naira tẹ́kí tó bá lò ó fún láàrin ọjọ́ mẹ́ta wọ́n á máa béèrè pé ṣé ẹ̀rọ abọ̀kè yẹn ṣé òun ló fi síbẹ̀ ni ó dẹ̀ ń ṣiṣẹ́ ó ń wọ́ọ̀kì ni táwa lò ní kọ̀ǹfàmù ni àbá àti irọ́ tó ń ṣiṣẹ́ gidi ni ìdílé wọn ní sì bókè Ìbàdàn àwọn èèyàn sì lọ bí wọ́n bá ti ń bó òkè Ìbàdàn lẹ́ẹ̀mọ́ rí òkè Ìbàdàn lọ́mú orò òkè Ìbàdàn láǹtí ẹ̀ máa rí máa bú mi jàbàjábẹ́ wọ́n máa kọnu oríṣiríṣi táwọn èèyàn mọ lọ káàkiri nínú gbogbo eégún tó wà nílùú Ìbàdàn lẹ́ẹ̀kan sí eégún Olóòlù kì í ṣe eégún tí èèyàn ń fojú di láwa tá a jó obìnrin àtònílé àtàlejò kì í ṣó eégún téèyàn fi ń dẹ́jà bóyá eléyìí ló máa tún wá rìsẹ́ẹ̀tì bírèènì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa kan tí ẹ ti gba ẹ̀sìn sódì tẹ́ ẹ jẹun kánú tẹ rò bí nǹkan kan mí gulegule nígbà àyà yín ìyàlẹ́ fi bá bọ̀ ń bẹ́ bóyá ó dìgbà tán bá bẹ̀rẹ̀ sí kó yín lọ rìháàbù bí àwọn Burkina Faso tí wọ́n rìsẹ́ẹ̀tì bírèènì yín kára yín tó wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa ló jẹ́ wípé ìwà yín àti ṣiṣẹ́ sí yín àtẹ̀mí tó ń gbénú yín ẹ̀mí Wàsílátì ló ń gbénú yín ọmọ Ṣẹ̀kí lọ́rẹ̀ méjì kàkà fẹ́ fi kó dẹ́ẹ̀dì kú ẹ sì tẹ̀bọ̀ mẹ́rin àìmọye ẹlòmíì tẹ́ pé pírọ́blẹ́mù tó ń bá fínra nínú ilé lọ́wọ́lọ́wọ́ báyìí àfojúdi wà mẹ́ ó ti jẹ́ kó o lè sọ ó ti dẹ́jà tí ò lè sọ síta tó ti di sóònù ẹ̀kọ́ fún bóyá tó bá rí ẹni tó tiẹ̀ gbójú bóyá tó bá rí bírú Wàsílátì tó yẹ pé ó gbóyà táwọn òbí ẹ̀ mú lọ ságbolé Olóòlù bó ṣe pera rẹ̀ mùsùlùmí tó lóun kírun tó tíya rẹ̀ náà kírun nígbà wọ́n so gbẹ́kúdè nígbà wọ́n so mọ́mọ́ rẹ̀ lọ́rùn so lè sọ nǹkan kan wọ́n ní kó bá bẹ̀ wọ́n lò náà ní ọ̀fà kò yá ọmọ fa ẹ lò kéré o ìwọ òbí ìwọ ìyá tó bá ti mọ̀ pé òmò ọrùn fa mọ̀ jẹ́ kọ́mọ rẹ̀ ó lọ dẹ́jà ìwà yìí kì í ṣe tó dáa tí èèyàn bá máa trend nǹkan tó dáa lèèyàn fi ń trend ìkẹyìn kó òbí ẹ̀ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ kì í ṣe tó dáa ní tó bá pèlè èèwọ̀ ni ẹ jẹ́ ká sá fún eégún pọ̀ lóríṣiríṣi tẹ́lẹ̀ wò lùbàdàn eégún pọ̀ tẹ́ mọ tó bá jáde tó lè jọrẹ́ tó lè bá ẹ bọ́ sáàárín wọn kẹjọ máa ṣe kíni kẹjọ máa fà á tàbí kò wà lọ́ọ̀kọ́ kó máa wò kó wà lórí òkè ilé àbí kó wà lójú wíńdò wọn ní kó máa wò ṣùgbọ́n tó bá ti lólóòlù obìnrin òkè wò kóbìnrin máa lọ dẹ́jà ẹ máa wò kílẹ̀ ń wá ká ẹ mọ̀ wá fi èdè kókò ẹ mọ̀ wá tó ń dúnú rédíò 2 náírà ẹni tó bá wá wà kó wà yóò rí ìdòkúrì òun lóhun tó ń ṣẹlẹ̀ yìí ní gbogbo ìlú tẹ́ ẹ bá wà tó bá ní pé báyìí ni ẹ ti fa àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ àwọn oníṣẹ̀ṣe mọ̀ náìsì o ẹ̀yin oníṣẹ̀ṣe mo gbà fún yín ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun adúpẹ́ o tẹ́ ẹ bá wà tú ọmọ lẹ̀ wọ́n ní tóbìnrin bá fojú dòrò òrò wá gbé lọ pọ́npọ́nrán fojú dòrò ní fojú dolóòlù àwọn ọmọ jẹ́ sí fojú dolóòlù wọ́n ní olóòlù ti rọ̀ lóòótọ́ pàláì ó ti dẹ̀ lóòótọ́ kò mọ àgbákọ kiri mọ́ ká ló ti tọ́bọ̀ ti rùn lẹ́gbẹ̀ẹ́ tó ti yọ̀gbà kọ ní èèwọ̀ fìrì wọ́n ní kó kú fìrì ẹ àní kúkú yẹ ẹ mọ́ wòwò kú wo wọ́n bá ní ẹ mọ́ ibikíbi tó bá wà ó lè mọ́ ṣèbàdàn ó lè ṣẹlù ìpínlẹ̀ míì ìlú ibò míì lágbègbè míì tó bá lé òrò fẹ́ jáde obìnrin ìrírí àbálejò kiri ẹ má dẹ́jà. ẹ ṣeun ìyálájé abiyamọ tòótọ́ àmọ̀ràn ńlá ni wọ́n gbà wá o ṣe mọ̀ pé ohun tí àgbàlagbà bá rí lórí ìjókòó bí ọmọdé kó gun igi ìrókò kò ní rí o ẹ jẹ́ ká gbọ́ àmọ̀ràn ká má dẹ́jà. Bákan náà gbogbo alágbọ́n nǹkan tí Wàsílà sọ nígbà tí àwọn bàbá wa ń bẹ̀ yẹn ní iléeṣẹ́ rédíò tí wọ́n pè é lórí aago
ó ní òun ó deny o ṣàrípò sẹ́kànlẹ̀ ìwà gbọ́nsẹ́ ìka mùdúnsẹ́ ojú olókòrè tó wú bọ̀kùbọ̀kù yìí o tó àmọ́ bí tó ti tọ́ wà ń bẹ̀ báyìí o wọ́n ní kò sí ohun tó ṣe òun o ṣùgbọ́n òun kàn ní láti mú ẹnu ayé kú òní àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Wàsílà wà láyé kò kú àti gbọ́ ohùn ẹ̀ ẹ jẹ́ ká kọ́gbọ́n ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọ̀nyí o ayé ò ní fi ọ̀rọ̀ ayé wa wọn ò ní fi ṣàríkọ́gbọ́n o àní fi kàbámọ̀ sẹ́nu ẹ ṣeun ẹ̀yin náà ẹ̀yin tẹ́ bá rí sí fídíò yìí ẹ já pàdé ní comment section kẹ́dẹ̀ bá wa share kẹ́dẹ̀ like fídíò yìí bákan náà ẹ ṣe láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.